Wike lè fi ohun tó ṣẹlẹ̀ ní Àbújá yìí kó bá Tinubu o. Ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 11 oṣù kọkànlá tí a wà yìí nígbà tí mínísítà ìlú Àbújá ìyẹn Wike lọ sí orí ilẹ̀ kan tí àwọn ológun ń ṣọ́ tó sì fa ìbínú yọ tó sì di ohun tí òun àti ọ̀gá àwọn ológun tó wà níbẹ̀ Ahmad Yerima ń ta ohùn gidi síra wọn tí àwọn ọmọ ẹ̀yìn Wike àti àwọn tí ológun tó wà níbẹ̀ sì fẹ́ sọ ìjà náà di ìjà àgboro. Ọ̀rọ̀ náà kò tí ì tán nílẹ̀, ó sì ń jà ranyìnranyìn láàrin ìlú. Bí ọ̀pọ̀ àwọn èèyàn ti ń bú Wike tí wọ́n sì ń fi ṣe yẹ̀yẹ́ pé àbùkù kàn án, bẹ́ẹ̀ làwọn kọ̀ọ̀kan náà ń jáde o tí wọ́n ní ó yẹ kí wọ́n fìyà jẹ ọmọ ogun tó kojú Wike ni nítorí ìjọba democracy láwà, aráàlú sì gbọ́dọ̀ lágbára ju àwọn ológun lọ. Àwọn yìí ní àṣẹ tí aráàlú bá pa lológun gbọ́dọ̀ tẹ̀lé, kó jẹ́ sójà, kó jẹ́ nẹ́fì, kó jẹ́ ọmọ ogun òfurufú. Nídìí èyí, ohun táwọn yìí ń sọ ni pé bí Wike ti yọjú síbẹ̀ yẹn, pàápàá nígbà tó jẹ́ òun ní mínísítà ìlú náà, kò sẹ́nìkan tó gbọ́dọ̀ tún dúró láti gbọ́ ò lẹ́nu mọ́, kí kálukú pa lọ́lọ́ ni. Pé ọkùnrin ológun yìí dúró níwájú Wike láti máa sọ̀rọ̀, àwọn tí wọ́n ń sọ báyìí ní ìwà àrífín gbáà ni. Kódà wọ́n ní kì í ṣe Wike ni ológun náà rí fín pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu fúnra ẹ̀ ni. Àmọ́ àwọn kan náà sọ̀rọ̀ o, wọ́n ní kakí tí ọmọ ológun náà kó sọ́rùn kì í ṣe ti ẹlòmíì bí kò ṣe ti Tinubu fúnra ẹ̀, torí Tinubu ni olórí àwọn ológun pátápátá, àṣẹ tó bá sì pa ni gbogbo ológun ń tẹ̀lé. Ọ̀pọ̀ àwọn tó ń jiyàn lórí ọ̀rọ̀ yìí gbàgbé ọ̀rọ̀ kan ni o, ìyẹn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nínú oṣù kínní ọdún 1966 nígbà tí àwọn sọ́jà fìgbọ́n gbàjọba. Àwọn sọ́jà kan tí Yakubu Danjuma ṣáájú ti jí Ironsi olórí ìjọba gbé, táwọn èèyàn kò sì tíì mọ ibi tí wọ́n wà, tí Joe Garba ọ̀gá ológun kékeré kan wá fi àwọn sọ́jà kan ṣọ́ ilé ìjọba táwọn olórí ìjọba wà, tó pàṣẹ ohun táwọn sọ́jà náà yóò ṣe fún wọn, tó fi olórí kan ṣọ́ wọn níbẹ̀ pẹ̀lú ìkìlọ̀ pé àṣẹ tí òun bá pa fún wọn yìí ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé, pé kò gbọ́dọ̀ kúrò níbi tí òun fi wọ́n sí yẹn. Nígbà táwọn olórí yìí gbọ́ pé àwọn kan dá wàhálà sílẹ̀ ní báràkì Ìkẹjà, wọ́n ní kí àwọn rán àwọn sọ́jà tí wọ́n wà nísàlẹ̀ náà lọ sí Ìkẹjà láti lọ wo ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀, kí wọ́n wá fún àwọn lábọ̀ kíá. Àwọn olórí ìjọba tí wọ́n jókòó sílé ìjọba yìí ni Brigadier Babatunde Ògúndípẹ̀, Admiral Akínwálé Wade àti Major Mobọ́lájí Johnson. Mobọ́lájí Johnson ni wọ́n kọ́kọ́ rán lọ pé kó lọ bá àwọn sọ́jà náà kó sì ṣàlàyé ohun tí àwọn wí fún wọn. Àmọ́ nígbà tí Johnson gun pẹ̀tẹ́ẹ̀sì sọ̀kalẹ̀, sọ́jà sájẹ́ǹtì tí Captain Joe Garba fi ṣe olórí àwọn tí wọ́n wà lẹ́nu ọ̀nà ilé ìjọba ní òun ò lè lọ o, àfi tí ọ̀gá òun tó pàṣẹ fóun bá dé, torí ó ti ní òun kò gbọ́dọ̀ kúrò níbi tí òun fi àwọn sí yìí. Nígbà tí Mobọ́lájí Johnson gun òkè padà tó lọ sọ fáwọn ọ̀gá ẹ̀ méjì tó kù, inú bí Brigadier Ògúndípẹ̀, ẹni tó jẹ́ bí wọn kò bá ti rí Ironsi mọ́, òun ló kù tí yóò di olórí ìjọba pátá. Ó sáré lọ sísàlẹ̀ láti pàṣẹ fáwọn sọ́jà yìí. Àmọ́ olórí àwọn sọ́jà náà ni ọ̀gá tó pàṣẹ fóun ti ní àwọn kò gbọdọ̀ kúrò níbi tí àwọn dúró sí yẹn, nítorí ẹ̀kọ́ ológun tó wà lára Ògúndípẹ̀. Ó mọ̀ pé ohun tí sájẹ́ǹtì sọ́jà náà ń wí òdodo ni, bó sì tilẹ̀ jẹ́ pé nítorí wàhálà tó wà nílùú ni àwọn ṣe fẹ́ káwọn sọ́jà náà sáré lọ sí Ìkẹjà. Síbẹ̀ ó tètè yé e pé sọ́jà kì í gbọ́ irú àlàyé bẹ́ẹ̀. Bí ogun bá dé tó bá a níbẹ̀ kó kojú ogun ni, bí wọ́n bá lè pa á kí wọ́n pa á síbẹ̀ ni, bó bá sì ríbi sá lọ nígbẹ̀yìn, àwọn tí wọ́n fi í síbẹ̀ yóò mọ̀ pé ó ṣe ìwọ̀nba tó lè ṣe. Eléyìí kì í ṣe nǹkan tuntun nínú iṣẹ́ ológun, bí kinní náà ti rí gan nìyẹn. Bí olórí ológun tí wọ́n fi síbẹ̀ yẹn bá kúrò, àwọn ọ̀gá rẹ̀ yóò mú ní ìmú ọ̀daràn ni, wọn yóò sì tì í mọ́ gadirúùmù kí wọ́n tó bá a ṣẹjọ́. Wọn yóò dá a lẹ́bi gbẹ̀yìn náà ni, nítorí kò sí àlàyé tí yóò ṣe pé òun torí ẹ̀ kúrò nígbà tẹ́ni tó fún un láṣẹ kò tíì dé. Bí wọn kò bá sì lé nínú iṣẹ́ ológun yìí, wọn yóò dá okùn tó bá ní tẹ́lẹ̀, torí ẹ̀ṣẹ̀ ńlá gbáà ni wọ́n kà á sí nínú iṣẹ́ ológun. Ìdí tí àṣẹ tí àwọn olórí ológun bá pa fún ọmọ ogun kan gbọ́dọ̀ ṣe fẹsẹ̀ múlẹ̀ ni nítorí ètò ìṣàkóso. Ìṣàkóso ni wọ́n fi gbé iṣẹ́ ológun dúró. Èyí ni pé ọ̀gá kan ṣoṣo
lọmọọṣẹ́ kan gbọ́dọ̀ wà lábẹ́ ẹ̀, wọn kò gbọ́dọ̀ pé méjì. Bí ọ̀gá bá ti pé méjì fún ọmọọṣẹ́ kan, wàhálà ni. Bí ọ̀gá náà bá sì ti sọ̀rọ̀ kan, ọmọọṣẹ́ náà kò gbọ́dọ̀ yí padà. Bí wàhálà kan bá ṣẹlẹ̀, ọ̀rọ̀ tí ọmọọṣẹ́ náà bá ti sọ pé ọ̀gá òun ló pàṣẹ fóun ti yanjú ọ̀rọ̀ gbogbo. Ọ̀gá ẹ̀ tó pàṣẹ yìí náà ni wọn yóò sì mú sí i. Gbogbo èèyàn kò lè sáré gbàgbé ìwà ìkà burúkú tí àwọn Sergeant Rogers hù láyé ìjọba Abacha, bí wọ́n ti pa Alhaja Kudirat Abiola àti àwọn míì tí wọ́n sì sọ ara wọn di apààyàn sígboro. Àmọ́ pẹ̀lú bí àwọn ìwà yìí ti burú tó, ní gbogbo ìgbà tí wọ́n ń bá wọn ṣẹjọ́ lórí ọ̀rọ̀ yìí, ohun tí wọ́n ń sọ náà ni pé àṣẹ tí Mustapha tó jẹ́ ọ̀gá pa fáwọn làwọn ń tẹ̀lé. Pé bó bá ti ní kí àwọn lọ ṣe báyìí, kò sí ohun tí àwọn lè ṣe, àwọn gbọ́dọ̀ ṣe é ni. Ohun tó ṣe jẹ́ Mustapha ni wọ́n dojú ìjà kọ nìyẹn, tó jẹ́ òun ni wọ́n bá ṣẹjọ́. Ìdí ni pé bí ọ̀rọ̀ náà bá ti dàrú kọjá bẹ́ẹ̀ yẹn, tó bá jẹ́ wọ́n torí ẹ̀ náà pa àwọn Sergeant Rogers, ètò ìṣàkóso dàrú nìyẹn. Ohun tí yóò ti bẹ̀ yọ nídìí iṣẹ́ ológun kò ní kéré rárá fún ìgbà pípẹ́ sí ni. Nígbà tí wọ́n bá pàṣẹ fún sọ́jà tó bá ń gbé àṣẹ náà jáde, inú wọn á máa dùn, kódà wọ́n lè ṣe ju ohun tí wọ́n rán wọn lọ, nítorí wọ́n mọ̀ pé iṣẹ́ tí àwọn ń ṣe kì í ṣe tàwọn, ọ̀gá àwọn ló rán àwọn. Bí wàhálà kan bá sì dé, òun ni yóò forí fa. Ìyẹn ló ṣe jẹ́ kí ọ̀gá ológun kan tó pàṣẹ fáwọn ọmọ ẹ̀ yóò rò ó wò dáadáa. Ètò ìṣàkóso yìí náà ni olórí ìjọba orílẹ̀-èdè náà máa ń lò, tí yóò fi pàṣẹ pé kí wọ́n lọ jẹ ibì kan run, tàbí kí wọ́n kó ogun lọ síbì kan, tàbí kí wọ́n jẹ àwọn kan níyà, tí wọn yóò sì ṣe bẹ́ẹ̀ ní kíákíá. Nígbà tí olórí ìjọba Nàìjíríà yan àwọn olórí ológun tuntun yìí láìpẹ́ yìí, àṣẹ tó pa fún wọn ni pé kí wọ́n lọ lé àwọn afẹ̀míṣòfò tí wọ́n ń da Nàìjíríà láàmú ní kíákíá. Ààrẹ kò ní pàṣẹ fáwọn ọmọ ológun wẹ́wẹ́, àwọn olórí wọn náà ni yóò bá sọ̀rọ̀. Àṣẹ tó bá sì ti pa fáwọn làwọn yóò tẹ̀lé. Àṣẹ náà làwọn yóò sì lọ pa fáwọn tí wọ́n bá wà lójú ogun. Àbí báwo ni yóò sì ṣe rí kí ọ̀gá kan ti pàṣẹ fún àwọn sọ́jà tí wọ́n wà nínú igbó Sambisa báyìí tí wọ́n ń fojú winá ogun, kí ọ̀gá míì tún wá dé lójijì kó pàṣẹ míì fún wọn? Ṣebí ohun gbogbo yóò dàrú ni. Àfi tí ọ̀gá àkọ́kọ́ bá kú lójijì tí wọ́n wá gbé ọ̀gá míì wá, tàbí tí ọ̀gá tẹ́lẹ̀ bá mú ọ̀gá tuntun tó ń bọ̀ wá, pé ẹni tó kù tí yóò máa ṣe olórí wọn nìyẹn. Bí iṣẹ́ ológun ti ṣe rí nìyí, ohun tó sì gbé iṣẹ́ náà dúró nìyẹn. Bí kì í bá ṣe pé wọ́n pàṣẹ fún Yẹ̀rímà yìí ni, tó bá jẹ́ òun àti Wike pàdé lọ́nà ni, ó dájú pé yẹsàyẹsà ni ọmọ ológun yìí yóò máa ṣe fún Wike. Kódà ó lè bá a gbé báàgì ẹ̀, ó sì lè ràn án lọ́wọ́ láti ṣe ohunkóhun tó bá fẹ́ ṣe. Ṣùgbọ́n nígbà tí ológun kan bá wà níbi tó ń ṣọ́, bí ìgbà tó wà lórí ẹ̀gún ni, kò mọ ojú ẹnikẹ́ni mọ́ o. Ojú ọ̀gá tó rán níṣẹ́ nìkan ló mọ̀. Ohun tí Wike sì fi jẹ̀bi ọ̀rọ̀ yìí gan nìyẹn. Àgbà ajá ni Wike, kò gbọ́dọ̀ bá awo ẹran jẹ́. Àgbàlagbà òṣìṣẹ́ ọba ni Wike, kò gbọ́dọ̀ ṣòro bí èwe. Ohun tó ṣe wẹ́rẹ́ nì tó bá jẹ́ Àmádì Yẹ̀rímà yìí sá lọ, tàbí kó yíṣẹ́ padà níbi tó wà, kó bẹ̀rù Wike àti àwọn tó kó lẹ́yìn, àbùkù pátápátá gbáà ni yóò jẹ́ fún gbogbo iléeṣẹ́ ológun Nàìjíríà. Bẹ́ẹ̀ ni kò ní jẹ́ ní Nàìjíríà nìkan, kárí gbogbo ayé ni pé wọ́n fi sọ́jà kan ṣọ́ ibì kan, aráàlú kan wá lé e kúrò níbẹ̀ nítorí pé òun ni mínísítà. Ẹ̀gbin pátágbà ní lójú àwọn ológun àgbáyé. Kò sì sẹ́nìkan tí yóò sọ pé òun ti rí ibi tí irú ẹ̀ ti ṣẹlẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè tí a fi ń ṣe àwòkọ́ṣe gbogbo. Àmọ́ àwọn olóṣèlú wa fẹ́ràn gìràgìrà àti kárí ni burúkú. Kò sí ohun méjì tí Wike lọ ṣe níbi tó lọ yìí ju àṣehàn lọ. Àṣẹ tí olórí iléeṣẹ́ kan, mínísítà tàbí gómìnà bá pa níbi tó bá jókòó sí ní ọ́fíìsì ẹ̀, tí àṣẹ náà kò bá ti múlẹ̀, á jẹ́ pé wàhálà kan ti wà nìyẹn o. Àti pé bó bá lọ síbẹ̀ náà, àṣẹ náà ò ní múlẹ̀. Bí àwọn ọ̀gá níléeṣẹ́ Wike bá lọ síbi ilẹ̀ yìí tí wọn kò jẹ́ kí wọ́n ṣiṣẹ́, Wike gbọ́dọ̀ mọ̀ pé bí òun náà bá lọ síbẹ̀, nǹkan kan náà ni yóò kú sí o. Àti pé kò pọn dandan kí òun lọ nítorí àbùkù àti àrífín. Ẹgbẹ́ ẹyẹ ni ẹyẹ ń wọ́tọ̀, ẹgbẹ́ ẹni ni à pè sí yan ewùrà. Ẹgbẹ́ Wike ló yẹ kí Wike bá sọ̀rọ̀. Àwọn mínísítà tí wọ́n ń rí sí ètò iléeṣẹ́ ológun tí wọ́n jọ jẹ́ ẹgbẹ́ ló yẹ kí Wike bá sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí Màtáwálé tí í ṣe mínísítà abẹ́lé fún ètò ààbò ti sọ, ó ní ẹlẹ́gbẹ́ àwọn ni Wike. Bí ọ̀rọ̀ kan bá sì wà tó kan àwọn ológun bẹ́ẹ̀ yẹn, àwọn ló yẹ kó bá sọ̀rọ̀ kí àwọn sì yanjú ọ̀rọ̀ náà fún. Àmọ́ Wike fúnra ẹ̀ fẹ́ fi hàn pé mínísítà kan jù kan lọ. Àti bí òun ti súnmọ́ olórí ìjọba fúnra ẹ̀ Tinubu tó, ohun tó dá gbogbo wàhálà yìí sílẹ̀ nìyẹn.
bẹ́ẹ̀ irú nǹkan báyìí kò dáa lásìkò tí wọ́n ń jagun afẹ̀míṣòfò láginjù lọ́wọ́, nítorí àwọn ọmọ ológun wọ̀nyí lè bínú. Bí wọ́n bá sì bínú, ǹjẹ́ apá àwọn ọ̀gá wọn yóò ká wọn? Kódà apá olórí ìjọba fúnra ẹ̀ kò ní ká wọn mọ́. Ọ̀rọ̀ náà sì lè da orílẹ̀-èdè rú. Ohun tó jẹ́ kí olórí àwọn sọ́jà tẹ́lẹ̀ Tọkọ̀ Burtai tètè sọ̀rọ̀ rèé, tí àwọn olórí ológun àti mínísítà ètò ààbò náà sì sáré sọ pé kinní náà kò dáa, tí wọ́n sì ń gbóríyìn fún Yerima pé ohun tó ṣe ló dáa jùlọ. Èyí ni láti fi hàn bí nǹkan náà ti jẹ́ nǹkan ẹlẹ́gẹ́ tó. Kò tilẹ̀ yẹ kó jẹ́ àsìkò tí àwọn Amẹ́ríkà ń halẹ̀ mọ́ wa yìí, tí àwọn ọmọ ogun afẹ̀míṣòfò sì yí wa ká. Tàbí ìṣẹ́jú mélòó ni àwọn afẹ̀míṣòfò fi lè darapọ̀ mọ́ àwọn sọ́jà tiwa pẹ̀lú àwọn ohun ìjà burúkú tó wà lọ́wọ́ wọn yìí? Ṣé ó wáá dáa kí wọ́n torí ẹ̀ fa ìjọba democracy yíya, tàbí kí àwọn afẹ̀míṣòfò di olórí ìjọba wa? Bẹ́ẹ̀ tí wàhálà bá ṣẹlẹ̀, ṣé Amẹ́ríkà tó ti ń lérí pé àwọn fẹ́ wá bá wa tẹ́lẹ̀ ni kò ní wá ni? Àbí irú rògbòdìyàn bẹ́ẹ̀ wọn yóò máa wò lásán? Ohun tó ṣe jẹ́ àkóbá gbáà ní ohun tí Wike ṣe yìí lè fún Tinubu àti ìjọba rẹ̀ nìyẹn. Àmọ́ eléyìí ti kọjá o, ó kọjá lọ. Kí gbogbo olórí iléeṣẹ́ ìjọba mọ iṣẹ́ wọn àti ààyè wọn àti agbára wọn, kí wọ́n mọ ibi tí agbára wọn dé àti bí wọ́n ṣe lè máa ṣe iṣẹ́ wọn tí kò ní mú èdè àìyedè àti ìtìjú ìta gbangba báyìí wá. Ọlọ́run ti yọ Wike, wọn ò dojú ìbọn kọ́. Ó sì ti yọ ààrẹ wa náà àti ìjọba rẹ̀. Ká má tún rí irú eléyìí mọ́ làdúrà tiwa. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin Wike àti ọmọ ológun yìí wò ní ìlú Àbújá fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédéé àkókò yìí o.